started in the 14th century. So it's an great time. I want to formally welcome you to this palatial palace of the Olobu of Olukuta Oba, Dr. Amin Adekunle Oyelude CON Tebonsun. Láti fi ìdùnnú hàn wípé látìgbà tí Aláàfin ti lórí àpèrè àwọn bàbá náà bàbá wọn gbogbo bí gbogbo ilẹ̀ Yorùbá yóò ti wà ní ìṣọ̀kan òní wọ́n ṣe ní ọdún ayé wọn gbogbo. Ẹgbẹ́ ẹ̀sẹ̀ kábíyèsí bá Aláàfin wọn. Adúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ fún ìjókòó wa lónìí fún ìgbàlejò bàbá wa ikú bàbá yèyé bàbá wa Aláàfin ìlú Ọ̀yọ́ kẹ́kọ̀ọ́ láwùjọ lápèrè ṣe gbogbo àwọn orí adé tí wọ́n wà bíi lágbára lọ́wọ́ Olódùmarè àṣewòye kúmọ̀ yín lẹ́nu àṣẹ àpèlè dàrú àṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ̀sìn ọba yóò jẹ gbogbo àṣẹ olóyè bàtà ìgbàgbọ́ ìgbésẹ̀ ìgbẹ́ta àṣẹ ẹ̀yìn òkú òde dàrú láíláí àṣẹ ọba yóò balẹ̀ o àṣẹ pẹ̀lú kankan àṣẹ ewéko nílẹ̀ Yorùbá o àṣẹ gbogbo lọ́mọ tó wà lọ́wọ́ ọwọ́ ilé wa lọ́mọ lọ dédé àṣẹ wọ́n gbàgbá yìí o àṣẹ ìfani ìtasára àwọn ọba ló dá lọ́ba ìtasára àwọn ọba ló dá lọ́ba ọba sunkún pé apá àwọn káyé ọba sunkún pé apá àwọn káyé wọ́n ní kọ́ bá yà ṣe wọ́n ní kọ́ bá yà ṣe dábọ̀ pẹ̀lú bẹ́ẹ̀sì dábọ̀ pẹ̀lú ọba ọba ní ọ̀ka apá ọba ní ọ̀ka bóòkà ọ̀káwọ́ ayamọ́ bóòkà ọ̀káwọ́ ọba ní ọ̀ka apá ọba ní ọ̀ka òde fún ẹyin lẹ́nu àṣẹ ọmọdé ìbá kò ní tọwọ́ òun bàjẹ́ ìbá kò ní tọwọ́ òun bàjẹ́ àjẹláyé alára àjẹláyé alára àjẹláyé àjò àjẹláyé àjò àjẹláyé ọwọ́ àgbà àgbà àjẹláyé ọwọ́ àgbà àgbà àjọ tọwọ́ ọ̀tàwọ̀ bàjẹ́ ìbá kò ní torí yé bàjẹ́ lẹ́ àwọn tí wọ́n ti ṣe ṣáájú kò ní torí yé bàjẹ́ àwọn ọmọ wa dá òun fẹ́ lẹ́wọ̀ àwọn ọmọdé àdéhùn àwọn ẹlẹ́mù. àdéhùn àwọn ẹlẹ́mù. bákẹ́lẹ́ bí òkú ọmọ amúgbòkésẹ̀ yẹ. bákẹ́lẹ́ bí òkú ọmọ amúgbòkésẹ̀ yẹ. bayàmù. ọmọ bayàmù. ìbílú pẹrẹpẹrẹ tí ń bẹ létí ọ̀la. ìbílú pẹrẹpẹrẹ tí ń bẹ létí ọ̀la. kárí abọ́ òrì lọ́rùn lójú. ajá bàbá balàwé mọ lọ́wọ́. balàwé mọ lọ́wọ́. kárí abọ́ òrì lọ́rùn. èsì kárí abọ́ òrì lọ́rùn. bàbá balàwé mọ lẹ́sẹ̀. balàwé mọ lẹ́sẹ̀. kárí abọ́ òrì lọ́rùn kẹ́ńtẹ́. èsì kárí abọ́ òrì lọ́rùn kẹ́ńtẹ́. bàbá balàwé mọ látàrí òfèrè jáde jáde. Lawole, lawole, lawode, ọmọdé àná, lakufuru, òkèlè abẹ́rẹ́, òkèlè abẹ́rẹ́, òkèlè abẹ́rẹ́ kí àná, òkèlè abẹ́rẹ́ kí àná, òkèlè abẹ́rẹ́ kí àná, òkèlè alára ìdìbò, bàbá ìdìbò, bàbá òkèlè alára ìdìbò, bàbá ìdìbò, òkèlè abẹ́rẹ́ kí òní, òkèlè abẹ́rẹ́ kí àná,
dúró. wà nílé onílé lẹ́sọ̀ gbàgbé. kí wà nílé onílé lẹ́sọ̀ gbàgbé. ọ̀rọ̀ ẹ̀ pátápá bọ́ sọ lónìí kọ́ ọmọ sì gbàgbé. ọ̀rọ̀ tá a bá sọ lónìí kọ́ ọmọ sì gbàgbé. Tètè ìsẹ́fún lóko ìpàgọ́dọ̀ kò ní pa òwe pé ká ọ̀gá lòdì ó ká ìpàgọ́dọ̀ ní kọ́ sára wọn lẹ́nu. Ilé ọlọ́dún ló kú kọ́lá nínú ìdílé mú lórí ìpínlẹ̀ Èkó. Ìlànà àwọn ọ̀pọ̀ ẹ̀ máa yá. Ọ̀pọ̀ ẹ̀ máa yẹ. Gbogbo ìta dúró ní àrọ̀ ọ̀pọ̀ àṣẹ ìlú òkú lọ sí àṣẹ àṣẹ. Mo dúró tí mo wúre ilé mi kò sáyà ká. Bí mo rẹ̀ bí mo wúre ilé mi kò sáyà ká. Ìyá gbogbo we want to formally welcome you to this historic town of Uputa. As I said earlier, this town was founded in the 14th century. And in Kábíyèsí tí Ọlọ́run gbé àṣẹ ìlú ìdílé lọ́wọ́, Ọlọ́run ti fi wọ́n sórí àpèrè bàbá láwọn, ó ti lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún báyìí. And láti ìgbà tí wọ́n ti wà níbẹ̀, Kábíyèsí Ọlọ́run ti fi wọ́n kẹ́ ìlú yìí. Àwọn ènìyàn rí fáwọn sí architect of modern Ogun Kingdom. Onígbà tí wọ́n ti gun orí àpèrè bàbá wọn, ọ̀pọ̀lọpọ̀ gbèrègbèrè ni wọ́n ti gbé ṣe níbi yìí. Tá a bá ní káàkà, ilẹ̀ aṣú, ilẹ̀ àtúkọ́, àkókò rẹ̀ sí. We don't want to waste your time further. Let me formally introduce the host of Aláàfin on this historic day, Ọba Dr. Amin Adekunle Oyelade Makama, and receiver of the fourth highest honor in the country, the commander of the order of Niger. Send those to the door. Ẹ jẹ́ kí n sáré ka orúkọ àwọn kábíyèsí tí wọ́n ti wà ní látàrí mẹ́wàá láàárọ̀ láti retí Aláàfin. Mo kí kábíyèsí àwọn ọdún kọ́kọ́ dé láàárọ̀ yìí, Aláyélúwà Ọba Abdulrafil Oyèkánmi Mùsùlùmí Báńgóyè the second. Àbúrò the first Olúbọ̀ Olúbọ̀nà Ìlàyé. His Royal Majesty Ọba Professor Adekunle Omoye Oyedeji Ẹ̀dùnkù of Iba. His Royal Majesty Ọba Sumoila Fábùmí Ọba of Agbagulas Ọlá Agbagulas Ọba Kazeem Adio Orioye Onígẹ̀gẹ́ ọ̀fẹ̀sẹ̀gbẹ̀rẹ̀. The chief of staff. Ọba Dr. Alamu Moshood Ọbaronke Onísàrà Ọ̀fẹ̀yẹsù. Ọba Adékòyè Táíwò Olú of Alaya. Ọba Wàlíùláì Adéoyè Ikúyẹ Bọ́lá the first. Ọlá of Láhàn lórí. Bẹ́ẹ̀rù Sọlá Olúmọ̀ Àgbò Ọlá Oníràn Ìrọ̀ Kábíyèsí Ọba Olúfẹ́mi Ìdòwú Ọlá Ọ̀tá Ọ̀mùlọ́ta Ọba Òsìbáwò Akélóyè Òòrè Ọ̀fùlóòrè Ọba Ṣùwáì Adétúnjí Olú Ọlọ́ta Ìlọ́ta Kábíyèsí ju àwọn ẹgbẹ́ Ọba Dr. Windakọ̀ Olúbáyọ̀ Alára Àràdéjọ Kábíyèsí ju àwọn ẹgbẹ́ Ọba Dr. Abdulrasaq Ọlámbíwọn nínú Abíọ́lá Ẹ̀sán the Supreme Onílẹ̀gbò of Ilẹ̀gbò Ìjẹ̀ṣà land.
ní attention tó yẹ kábíyèsí Aláàfin sílẹ̀ ọ̀yọ́. Bákan náà, a ní àwọn èèyàn ńlá ńlá yẹn dàgbàdàgbà tí wọ́n wà bí àmọ́kábẹ́ máa tẹ̀síwájú. ẹjọ́ kábíyèsí Ẹgbẹ́ ní chairman fún gbogbo ládéládé ní òye ní ìjọba ìdílé ayé ìlú. Wọ́n wà bí pẹ̀lú wa. Ẹ bá mi pe kábíyèsí ẹ bá dárúkọ ọ̀run torí pé àwọn gbẹgbẹ náà pé gbogbo ládéládé ní òye níjọba ìdílé tá a wà yìí. Àwọn ni wọ́n pé wọ́n sọ yìí. Yes, láti bá wa recognize àwọn tí wọ́n tẹ̀ wọ́n kábíyèsí wa. Bí o pé bàbá mi. Àbí Adétóyè ṣe. Ẹja ti kábíyèsí. Àbí Adétóyè ṣe arówó òjòyè. Kábíyèsí sọ fún arówó òjòyè. Bákan náà, ọ̀jọ̀gbọ́n bí wọ́n ṣe kọ orúkọ la ṣe pé kò sí tó pé àkọlù ìjọba mi. Akí ọ̀jọ̀gbọ́n Ògúntọ́lá Àlàbù tí wọ́n jẹ́ aṣíwájú ọ̀dọ́ ti ìwé ìpínlẹ̀ Ọ̀gábọ̀sá àríwá Ògúntọ́lá Àlàbù. Bákan náà kí ààrẹ Oyèkúnlé Adéṣọlá tí wọ́n jẹ́ gbọ́ba níyì ìlú Ìbàdàn. Ọlọ́run jẹ́ bí ẹgbẹ́ fẹ́ káàbọ̀ sí ààfin. Bákan náà, ọmọọba Adédayọ̀ Adéyẹmí láti ìlú Ìkìrun ẹ̀ka àbọ̀sá àríwá. Bẹ́ẹ̀ni ní òru, bákan náà, a kí Òrùkúta Women Association wípé àwọn náà wọ́n káàbọ̀ sáàrin wa. Bákan náà, a kí Olóhùn in Council gbogbo àwọn tí wọ́n bá bàbá mi ṣe ìwútò. Ẹni tí olóyè wọn bèbí kó sòdí àti ẹ̀ka àbọ̀sá àríwá. A kí àwọn baálẹ̀ náà. A kí gbogbo mọ́gàjí àti ìwé princess ẹ̀ka àbọ̀sá àríwá. Wọ́n ní ẹyẹ kì í fi apá kò fò. Ìgbà tá a introduce àwọn lọ́balọ́ba, ó yẹ ká introduce owó lórí the elegant, radiant and beautiful olórí of Kuta, olórí Olúwaṣèyí Àbẹ̀bí Mákàwá. Ẹ̀ka àbọ̀sá àríwá. Àkí àwọn mọ́gàjí àtàwọn ọmọ lọ́balọ́ba láti ìlú ẹ̀gbọ́n. Now we turn the microphone for the introduction of the entourage of Aláàfin Ọ̀yọ́ Kingdom. Gbogbo orí adé ọmọ ẹ̀kẹ́ tó wà ní kálẹ̀. Gbogbo wa tọ̀yọ̀tọ̀yọ̀, gbogbo wa tí Yorùbá, ó di ayọ̀ mi láti dépò di mímọ̀ fún wa wípé ikú bàbá yèyé ìgbẹ́ fún ọba. Ọ̀mọ̀wé Ahmed Adékúnlé Kàmọ́ tí wọ́n jẹ́ olórí Òkúta kábíyèsí. Àwọn lọ́balọ́ba tó tẹ̀lé ikú bàbá yèyé wá láti ilẹ̀ Ọ̀yọ́, àwọn náà ni màá sáré máa pè lọ́kọ̀ọ̀kan. Àwọn bàbá wa ọlọ́kàkà àti ọ̀kàkà ẹ bá ṣe àyẹ̀sí kórí adé. Bàbá wa ẹlẹ́sìn tó ọ̀gbọ̀n àyẹ̀sí kórí adé. Bàbá wa Adóní ewé ti ìràwọ̀ ẹ bá ṣe àyẹ́sí kórí adé Kábíyèsí. Bàbá wa Olóòró ti ilé òró ẹ ṣàyẹ́sí kórí adé Kábíyèsí. Bàbá wa Olùṣí ti Ìjárá Ìsí ẹ bá ṣàyẹ́sí kórí adé Kábíyèsí. Bákan náà, àwọn olóyè kàdìtì kàkàkà láti ilé Ọ̀yọ́ àwọn náà bá bàbá wa wá. Àwọn bàbá wa Ọ̀yọ́ Mèsì, bàbá Àgbákí ti ilé Ọ̀yọ́ ẹ bá ṣàyẹ́sí Kábíyèsí. Ẹ bá ṣe kárọ̀ lé fún bàbá Ibà Sàmójútó wọ́n. Kárọ̀ lé. Bákan náà, àwọn bàbá wa Elépè ti Ṣẹ̀kẹ̀ láti ilé Ọ̀yọ́. Kárọ̀ lé. Bàbá wa Onígbèléke láti Ìgbèléke ní ilé Ọ̀yọ́. Ẹ bá ń ṣàpọ́nlé bàbá wa Onímìnì ti Ìgbèlè láti Ọ̀yọ́. Kárọ̀ lé. Ó ní ayọ̀ mi láti jẹ́ kó di mímọ̀ fún wa wípé àwọn ọmọ ọba lọ́kùnrin àti lóbìnrin láti ilẹ̀ Ọ̀yọ́ wọ́n tẹ̀lé bí bàbá yèyé wọ́n jọ kọ́ wọlé wa. Gbogbo ibi táwọn ọmọ bàbá wà ẹ ṣe kábíyèsí fún Aláàfin. Gbogbo ọmọ ọba ní abẹ́ ìṣàkóso bàbá Mọ́gàjí Adédiwúrà Owóadé. Àwọn náà ni wọ́n kó àwọn olùbásọ̀rọ̀ ní àdéṣe o. Bákan náà bàbá wa lóògùn ọ̀fẹ́ ti lọ̀ wọ́n. Lóògùn ọ̀fẹ́ ṣe lóògùn ọ̀fẹ́ o. Lóògùn ọ̀fẹ́
wa ta tẹ̀lé wa láti ṣe àpọ́nlé fún ikú bàbá yèyé ẹ máa ṣe àpọ́nlé fún ayaba Ọ̀yọ́. Aláàfin èérì láìsí àwọn ìṣòro ọba àwọn oníṣàngó tó wà ní ààyè ẹ dákun ẹ bá ṣe àpọ́nlé fún wọn. Gbogbo ẹ̀yin náà lápàdé ọ̀fẹ́ láti kí àti lápapọ̀ wípé ẹ káàbọ̀ sí ọ̀dọ̀ bàbá wa olóògùn ti òwò tó ta. Adédiwúrà, Ọ̀jẹ̀diwúrà, Ọ̀jẹ̀diwúrà, àpèbẹ̀ polówó, àpèbẹ̀ ìṣẹ́jú márùn-ún pé ìṣẹ́jú márùn-ún. Adédiwúrà, Adédiwúrà ti wà pé Ọ̀jẹ̀diwúrà àpèbẹ̀ ìṣẹ́jú márùn-ún. ìṣẹ́jú márùn-ún lọ. Mo máa ṣe ìṣẹ́jú márùn-ún. Olówó òkúta. láti gbọ́ ọ̀rọ̀ láti orí àpèrè olóògùn ti òwò kúta.
kábíyèsí ikú bàbá yèyé. Akọni yóò sọ. Apá yìí pẹ́rọ wọlé lò. Àwọn ìgbẹ́ yóò bá ìgbé padà. Olórí. Gbogbo àbá ilẹ̀ ìgbẹ́ wọ́n rí náà. Ẹ ṣiṣẹ́ ìbí pẹ́ iṣẹ́ ẹ̀kú ìtọ́jú bàbá. Ìgbàgbọ́ ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dọ́sọ̀. Aláìlúwà kábíyèsí ikú bàbá yèyé. Àwọn tí màá fi kí káàbọ̀ pọ̀. Mo bẹ̀rẹ̀ látòrí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà tó jẹ́ olórí lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀ṣun àti alága wa pátápátá tí ò sí lórílẹ̀‐èdè báyìí tí wọ́n sì láwọn tó fi iṣẹ́ ránṣẹ́ pé báwọn sí lórílẹ̀‐èdè. Mo fi wọ́n kí káàbọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun bó tiẹ̀ jẹ́ pé látàná lẹ́tí bẹ̀rẹ̀ ìrìn àjò yìí kí ní adìẹ gbogbo ìmọ̀ọ́pọ̀. Bàtà gbogbo àgbáyé àti sí ìtòlọ̀ gbogbo lọ́nà. Gbogbo àwọn ládéládé tí wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú bó ṣe bọ́ sí pàjáwìrì nígbà tí a gbọ́ iṣẹ́ ní aago 9 àbọ̀ ní àwọn wá ti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ìṣèlú. Ìjọba ìbílẹ̀ tó wà níbí ní àwọn ọba tí wọ́n ṣe lé a máa lọ bí 5. Bó tilẹ̀ jẹ́ pé bóyá yálà ó wà nínú itinerary yìí mẹ́sì kan sí àwọn olóòlù ìjọba ìbílẹ̀ wọn náà nínú ìyàtọ̀ bẹ́ẹ̀ bá lọ ṣùgbọ́n torí àtijọ́ máa ṣe bí mo ṣe ń kàn sí wọn pé ẹ máa bọ̀ ẹ wá gbàlejò aláàbò òyìnbó wọn fi darí sí i. Kábíyèsí wọn mú àwọn díẹ̀ lórí fọ́nrán lóhùn mọ́ṣù nínú àwọn ìrìnàjò kẹrin lánàá. Mo fi tí ó rí òkòtò èrò gan ọ̀rẹ́ wa pásítọ̀ ó ṣe ń ta sí olórí mo rò ó. Báwọn ọmọ ọba náà ṣe ní yàrá pọ̀ ní ilé àwọn gbogbo ẹ̀kọ́ up till 3-4 a.m. I'm still watching rest for owó olúmọ náà àti ọ̀rọ̀ níyàn odò ọ̀sán tó láyé mẹ́tẹ̀ẹ̀ta náà fi fídíò ẹ̀ síta rí dáadáa. Aláìlúwà Olúwa ti mú ilé ní àkókò tí ó yẹ. Iṣẹ́ ńlá ni ẹ̀sìn dé bá ń lẹ̀. Kí ni iṣẹ́ náà kábíyèsí? Ìṣọ̀kan Yorùbá. Ìṣọ̀kan Yorùbá. Kábíyèsí sáà tí gbogbo wa bára wa ní orí àlééfà ẹ̀yin méjì lẹ jẹ́ bàbá fún gbogbo ọba nílẹ̀ Yorùbá. Aláàfin àtọ̀nù ẹ̀ka náà pọ̀ sí orí àlééfà. Kò sí gbogbo jẹ́ pàtó wà nínú constitution wa pàtó náà ní ibi tó parí sí ní ẹ̀ láti aláàfin náà ní pàtó. So ẹ̀yin méjèèjì ni àmì ọ̀rọ̀ kábíyèsí nǹkan tí wọ́n ilẹ̀ Yorùbá iṣẹ́ tí elédùnmarè wa ilé lọ́wọ́ ń sìn ṣe ní generation wa yìí nípa tẹ̀lé tí gbogbo wọn kúrẹ̀ tó wọn lọ ayélujára òmò tí Yorùbá ní lò láyé ìjọsìn náà bàbá wa ń lò òmò à á lò òmò olùdó olóko ìgbẹ́ ló ṣe ẹ̀kọ́ tó máa ń ṣẹlẹ̀ ètò ìbálẹ̀ tó máa ń eléyìí jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ. Tá a bá mú iṣẹ́ Tinúlé wípé mo mọ̀ pé tó máa jẹ́ lọ́kùnkúndùn ni pé kí ọ̀rọ̀ ó dàgbà ju ibi tí bàbá yín àná lọ. Àwọn oníkẹ́
Gẹ̀ẹ́sì ní a no created environment. Orin tí àbá sì fẹ́ kí wọ́n bá wa gbé bá a ṣe dáa oníbà ṣe kọ́ lóde òbí òun tó máa jẹ́ tẹ̀yìn àgbà. Kábíyèsí aláṣẹ ló kọ gbogbo àwọn ládéládé òun fi àkókò yìí irú kọ́sìtìsì báyìí èèyàn máa pass message owó message tí àwọn colleague gbogbo pass ẹlòmíì ò tiẹ̀ mọ̀ pé it's a golden opportunity èyí kò pass message kan àwọn míì pass àwọn míì ò pass àwọn míì kò wò pé ẹ wá kí àwọn ṣe rí nǹkan ti wọ́n nílẹ̀ káàárọ̀ òjìire gan. Ohun elétùbà rẹ̀ ló sọ pé àkókò tó ó ṣe wá rí bẹ́ẹ̀ ṣẹ́rí public yẹn àwọn ni màá fẹ́ kẹ́ ẹ torí títí gbogbo àwọn ọba Yorùbá pátápátá kì í ṣe torí tara sí sọ̀pẹ́ gbogbo wa lè máa ṣètò alọ́tọ̀ọ̀tọ̀ dábàá wá pàtí lọ́yọ̀ àjẹkálọ̀ tó bàbá kálọ̀ tó bẹ̀ tó ti yẹn lọ. But Baba, ẹni ìfowó wa, you need us. Èmi ní national honour, ọ̀ma the fourth highest national honour. Ẹ lọ́ mọ presidency Adétòkò wọn wà bẹ́ẹ̀. But wọ́n á ṣàtẹ̀ wò pé kẹjọ́kò kọ́ wo kí ni ẹ ṣe fún tó kọ̀lẹ́tà kan tó mu wá. Àná nǹkan tí ilé ìgbìmọ̀ rẹ̀ ti làálẹ̀ fún tẹ gbọ́dọ̀ ṣe. Ọ̀kan Yorùbá ó tóbi gan púpọ̀ tẹ bá rí ìyẹn ṣe tó báwo ló ṣe wá ṣe ó lè dùn ṣe ó dùn ṣe kábíyèsí nítorí dùn ṣe bàbá òun ni wípé ẹ̀yin méjèèjì táwọn àwọn olùlẹ̀ Yorùbá yẹn tẹ́ bá wo Sultan àti ṣéwọ̀ bọ̀ọ̀lù ní sọ̀gá ẹ̀ka àti kọ́kọ́ bẹ̀rẹ̀ kí o sọ̀dá tó ní ìtòkè lòun kọ́ rẹ̀ tètè wọ́n pàdé ara wọn nígbà ẹ̀dí gbọ́ ẹ̀tẹ̀. Ibù tí kòkó wà into the privacy so that ẹ̀yin méjèèjì lè máa liberate ilẹ̀ Yorùbá ọmọ wa ló wà president sí ọdún mẹ́jọ ìṣẹ́jú méjì ló máa pé tó bá ti padà sókè ọ̀yà tẹ́yìn méjèèjì rìn lọ́tùdílé rìn lọ́sì then aṣọ abẹ́ náà ní kábíyèsí wàhálà yẹn ò tí tán but tìrìtì yẹn bá ti wà ẹ̀mí kankan kò sí ìgbà tí kò lọ́wọ́ ní generation yìí constitution kan ti ṣe dáadáa bàbá kí láti pín state lọ́tọ̀ọ̀tọ̀ àní kí public rí wọ́n wọ̀n ẹ̀wọ̀n kò tó ń generate tó rọrùn ẹ̀rẹ̀rẹ̀ èmi ṣe kan lórúkọ yìí méjèèjì tẹ́ ẹ̀ gbé lọ́nùbọ̀ torí wípé ó wù mí kí ṣọ̀kan lẹ Yorùbá dúró àtàwọn gbogbo kò sẹ́yìn kan tẹ́wọ́n sí o àti Laji Abbas àwọn méjèèjì ẹ̀yìn méjèèjì dà Laji padà bí àwọn méjèèjì ó pè wọ́n sí níbi èmọ́tìkò kẹwà àwọn bàbá yìí méjèèjì ẹni wọn tó lè promote àwọn méjèèjì ló fẹ́ kẹ́ ẹ máa bá wa ṣe so kábíyèsí mo fi àkókò yìí rán ìpè ìṣọ̀kan yẹn la ní ìdúrà yìí àwọn méjèèjì ọmọ yìí ni wọ́n ẹ pè wọ́n ẹ ìbúra promote ní ilé lọ́sùn mélòó la níbi kí la ti attract wá akọ̀sí ń gbọ́dọ̀ àdàlà àwọn olóṣèlú tó jẹ́ ọmọ wa respect àwọn tòkè ọ̀yá ń fa àwọn ọba wọn àwọn ọmọ wọn ò fún wa tó ń gbà tá a bá tẹ́yìn méjèèjì ọba unit ọkọ̀ àwọ̀ sí sí. kábíyèsí ní ayé ìgbà kan tí Sultan bá fẹ́ rí ààrẹ á pèpè ní wọ́n á fly lọ́bẹ̀ tọ́ba pààtì kíkan ní bílà wọ́n retí response Sultan but generation yìí máa fẹ́ rí Aláàfin àti ọ̀rí ẹ̀kọ́jọ ṣe Yorùbá àti tóòlù yẹn. Ẹ̀yin tẹ wá nínú bàbá ń rọ̀ yìí mo fi gbogbo nǹkan rọ̀ yìí. Tẹ́ ẹ bá gbàgbé àwọn kọ̀ọ̀kan tá àwọn ní àwọn ará wa o. Ìgbà tí bàbá àná wà ń bẹ̀ bóyá oṣù wọn náà ló ń sọlá tó wọ́n ti tẹ́lẹ̀ bàbá ṣe
correction tó pọ̀ ó pọ̀ ibi tó bá wà ilẹ̀ rẹ̀ wọ́n ṣe correction tó pọ̀ nínú àwọn tẹ̀gbẹ́ kọ́ olùwà ní ilé ka lẹ́tà tí wọ́n bá ní kí ìyẹ̀wò lórí kí ìjọba wọn á sẹ̀dẹ̀ bí àwọn fẹ́ẹ́ rí kọ́mẹ́ntì àwọn fẹ́ẹ́ rí kí nìkan bàbá tó ṣe yẹn tán bàbá tó dàbí náà bàbá láàbí wọ́n rí wa àwọn ọ̀rọ̀ wọ́n bí ní wọ́n rí pẹ́sì náà ọ̀fẹ́ wọn lẹ́ẹ̀mẹ́ta àṣé aláàfin ọ̀wọ́ ni bàbá deliberately àfọwọ́sẹ́ àwọn àgbà ọba ẹ̀jẹ̀ kàfọ́lẹ̀ báyìí èmi àwọn àlọ́ fi ṣe ìdúró onígbà àbọ̀ onígbà àbọ̀ àti yẹsà wọ́n lè correction púpọ̀ ibi tí ẹ̀yin méjèèjì àtẹ̀yìn àti ìrìṣà ibi tẹ́ ẹ ti wà in a class in a different class ẹ̀yin méjèèjì gbogbo àwọn alákọ̀wé tẹ́lẹ̀ bá afẹ́lẹ́ fi tẹ́lẹ̀ bá afẹ́lẹ́ irọ́ ló pọ̀ ọ̀bẹ o ọba ilẹ̀ Yorùbá àfẹ́ràn ara púpọ̀ àfẹ́ràn ara o eléyìí ó sì ń dùn nípa ẹ̀yẹ ṣẹ̀ṣẹ̀ débẹ̀ o challenges sì wà wájú tó pọ̀ o nífò nínú Ọ̀yọ́ tó pọ̀ kábíyèsí ṣùgbọ́n bí ẹ ṣe jọba orí inú orí ìyá orí bàbá ajẹ́kẹ̀ ìgbàgbé àṣẹ pọ̀ fún àwọn tẹ níta ẹ náà àwọn náà lè máa tó sílé mo dẹ̀ mọ̀ pé is what you can do ẹ má jẹ́ níbọ̀dì wa kó kọ̀ọ̀kan sí i lórí pé àwọn alẹ́ fáyà ẹ nọ àníkó lè gbòòrò nílẹ̀ Yorùbá dá àwọn èkìtì àwọn ọmọ báyìí ìwọ̀n àbáyé sọ́dọ̀tọ̀ àbáyé gbogbo wọn wà àbáyé ẹ̀ẹ́dẹ̀ yìí ṣe mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí ṣẹ́ni tí ọba ní olórí tó jẹ́ pé ìfòmísìlà tó ń gbọ́ wàhálà ti parí èyí tó tún jọ díẹ̀ tí mo fẹ́ rọ̀ yín lórí ẹ̀ ìṣẹ̀ṣe Yorùbá àtijọba church ilẹ̀ Yorùbá bàbá àdẹ̀jẹ́ ní mọ́ Muslim lèmi mo dẹ̀bẹ̀ náà pé ìgbà tí ó bá máa dé ẹ̀rọ ṣáàdá ẹ̀ máa wà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí mo ti jọba kọ́jọ́ Yorùbá ẹ̀ mo jọba lé lórí ní ìlú ẹ̀rọ òbí kí ló ti tún. ẹbí kọ́kọ́ fún ìkọ́kọ́ ìpẹ́sẹ̀ mo sì rí àwọn oníṣòwò àwọn onímọ̀gbà àṣàkó àwọn náà jẹ́ ẹlẹ́mẹ̀sẹ̀ ọba ìṣìyẹ bọ́ọ̀lù bàbá òní sí yóò àṣẹ ìṣẹ̀ṣe Yorùbá yóò gbọdọ̀ pamọ́ ẹ̀yìn bonfires méjèèjì yẹn lẹ́ ń gbé so ohun tó mọ̀ á sí yẹn báwo sábà ṣe lọ́ba tálàbí ṣe sọ̀rọ̀ tọ́ọ̀ni sọlọ́jọ́ ṣẹlẹ̀ Yorùbá ò gbòòrò yẹn ó ti gbòòrò àbájá ṣe kú sí mi ó ṣe ọ̀ṣọ́ṣọ́ fẹ́fẹ́ ìṣẹ̀ṣe àṣà wa yẹn ò gbọdọ̀ pa ẹ̀dá torí generation yìí lọ́pọ̀ kí ti wà ẹ̀sìn tí àwọn bàbá wa bọ́wọ́ gbà ó ti ń pa àṣà wa tó bá dẹ̀ pa àrùn foundation lọ́ba lọ́ba ni wọ́n ti kú sí ibi àbọ̀tọ̀ owó yẹn foundation wa ni ẹ̀ ìpìlẹ̀ wa ni ẹ̀ kò sí tọ́tún ní kí ìjàlá wẹ̀ kristian church wa kò sí àfihàn kò sí tọ́tún ló máa tán but ìtìlú yẹn ó yà kéwújọ́ ó dàkìtì bá a ṣe bá a ní ìṣàgbọ́ lọ́lọ́ lórí mújẹ lẹ́nu ó ṣe kó máa lọ nìyẹn ìyẹn ṣé báwọn ọmọ wa alówó ìnáwó tó wọ́n wò níbi náà wà òrìjìnà dẹ̀ wà ní èmi pariwo lórí àwọn ìlànà responsibility bàbá wa tọ́ba nínú wọn ọ̀nà àfòyí wọn ò ní lè kọ̀ sí àwọn onílẹ̀ lẹ́nu. Finally. Bàbá tó bá máa kọ ọmọdé torí ní òde òní kò sálágbára ọba náà influential ló wà o no powerful ìgbé gbogbo ẹ̀ lọ́dọ̀ kò sí kọ̀ọ̀kan tó jẹ́ bẹ́ẹ̀ o influential kéde ó kú bàbá
ara ìfẹ́ṣíà yẹn náà ni kí ọba lọ́yẹ̀yà láti kó àwọn ara kò sálágbára wọn sà tálágbára bá wà ṣé wọn á pín ààyè àga tó yẹ kẹ́ ẹ jókòó sí wọn á pín yẹlẹ ẹ̀ lọ́sọ̀rọ̀ mẹ́ta kò sálágbára mọ́ nínú wa àwọn olóṣèlú ti pa ọ́ gba owó ẹ̀ wọ́n ti gbà á títí tó kù ó ní awakọ̀ kan àwọn òbí kò gbọdọ̀ bàjẹ́ ọ̀nà tí ó dẹ̀ lè bàjẹ́ ní kí èrè orí ọ̀ká ọ̀tẹ̀lẹ̀ dísẹ̀ ló tẹ̀lé ọ̀tá bá lọ lẹ́yìn ẹ̀yọ ayélujára ọmọ ọ̀dárí kásìlọ̀ máa rọ́bìṣọ̀bà ní tí ó tó gbọ̀ngàn ọ̀dárí kásìlọ̀ rọ́bìṣọ̀bà ní tí ó tó gbọ̀ngàn ó yé àwọn alẹ́rọ̀ àti mo sọ̀rọ̀ wọn á dé òde nígbà ní kásìlọ̀ lórí méjìlé òkúkú wa kọ́ náà ní aṣèjúwé wúdà èmi dúpẹ́ bọ́lá ṣe dájú àánú àwọn akẹrẹgbẹ́ mi máa ń ṣe tá a bá láwọn ọ̀yọ́ fèsì lẹ́yìn yìí àwọn ni wọ́n máa dán òun ṣe kánsílọ̀ tí a máa kọ́míṣánná máa bẹ̀rù wọ́n tí wọ́n bá dán pọ̀ níbẹ̀rù nígbà tí owó ni wọ́n fi ṣe ọlọ́run á pèsè ẹ̀ àṣẹ oṣù láti ẹ̀dẹ́ ni ó ti dé láti dé bàbá ẹjọ ẹjì sínú púpọ̀ let everybody be your friend ẹ̀yin lẹ́wọ̀ àwọn who is to be trusted bọ́bá ọpẹ́ ìdúró wa so ẹjọ àwọn ọmọ ilé méjèèjì yẹn lẹ́yìn tó wọ́n wá rí wọ́n máa promote kò sí iṣu pé táwọn ní lágbà alábìgbé lòlòlò àlẹ́yìn méjèèjì yẹn bàbá alẹ́ Yorùbá lẹ́yìn èyí méjèèjì batut ní everybody ó yẹ kí n tẹ̀lé àwọn ọlọ́tàwá àti alára last time but the information was too short ṣẹlọ́tì so what is happening today ìdùnnú ní ọbẹ̀ ṣe bẹ̀rẹ̀ tọ́ ọbẹ̀ ṣe bẹ̀rẹ̀ ó ṣe yẹ yẹ familiarization ọ̀gbẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀kúlẹ̀ o àtìlẹ́ o ẹ̀sùn rẹ̀ fún gbogbo ẹ̀kú bá ẹgbẹ́ kan sí bàbá ẹ̀ máa ṣàlàyé kan sí wọn you need them that's how the influence will be built influence ni dàgbọ́ra yàtọ̀ sábà táwọn alẹ́ kábíyèsí àwọn táwọn alẹ́ ẹ̀gbọ́n ni wọ́n á fọ̀ máa mọ́rì yìí ká ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé bàbá kejì yìí nífẹ̀ẹ́ àwọn wọ́n ti gbajú ó ti jẹ́ pẹ̀lú ọdún lórí ìrìn àjò yẹn so àwọn náà tún máa rí pèníjà wọn ti là kọjá ni kò sẹ́ni tí ò rí pèníjà kò sí wọ́n lè fẹ́ràn yín bí ojú so àwọn kọ̀ọ̀kan tí elétùmọ̀lì òfin pamọ́ náà a wò pé ìrẹ́pọ̀ ẹ ló máa wù wá tabari sódà àádẹ máa rí èèyàn ká tàbá wá ẹbù tẹ wò ní fásitì àtàlọ àtìgbà yunifásitì ó máa ń sùn lọ́yọ̀ bàbá àná máa ń mú ètò sọ̀pì àdìgbòbà àti ìdókè wọ́n yìí náà nígbà ní bàbá máa rọ̀ gẹ̀ òun yá tún máa bẹ̀rù pé ṣé òun ní parakásá tó bẹ́ẹ̀ ní kẹ́sì sí wẹ́yìn tí sì gbogbo ẹ̀ tó bá mọ ilé ìṣíjú adé tó bá fẹ́ pín àwọn ọmọ asáfin bond àti loyalty tí ẹ máa bí wá torí láàrin àwọn ọba ní òde òní náà àwọn mẹsìlítì tó pọ̀ láàrin wa o Yorùbá dẹ̀ máa jọ́ọ̀jì yín pẹ̀lú àwọn tó bá ní lára yín wọ́n jọ́ọ̀jì yín pọ́pílì mélòó ló ní ẹsẹ̀ láti wá bá yín láàfin èèyàn mélòó ló wà bá yín ṣé bí nǹkan tó wá rí ó yá ẹrújára iná láti sọ pé ètò ọba ńlẹ tó wà lóde òní rẹ̀ tó bá tó tàbí so ipò ní sí ìgbà ọ̀nà jẹ́ bàbá mo nígbàgbọ́ wípé ìgbà ọ̀tún ti dé sílẹ̀ káàrọ̀ òjìrè eléyìí máa rí àtúndì àwọn abayaba iṣẹ́ o iṣẹ́ iṣẹ́ àṣẹ wa ní ayé ìgbà kan irú àwa àdàfáàsì àti àdàfáàsì yìí nígbà tí wọ́n sọ pé ọgbọ́n náà wá olódìmọ̀ yìí
àwọn òun bá táwọn ní wọn máa ń sọ̀rọ̀ sí ní alẹ́ òrìṣà ẹ̀ẹ́dẹ̀ ní láìpẹ́ ní sọ̀rọ̀ fún ọ ilé ṣe máa sọ pé ẹ̀rọ ìgbẹ́ta ẹ̀rọ fúnka fún bẹ́ẹ̀ àti wà bẹ́ẹ̀ láti jẹta you need us so kábíyèsí a máa ju iṣẹ́ àṣọra a máa ju iṣẹ́ lẹ́ẹ̀kan tí mo bí káàbọ̀ bí ó tilẹ̀ jẹ́ pé àtijọ́ tó látàárọ̀ ẹ̀dú bẹ́ẹ̀ ẹ̀jú bẹ́ẹ̀ kábíyèsí tí elédùnmarè fún yín kò ní tán àṣẹwà níbi tí elédùnmarè fún yín kò ní tán àṣẹwà ní àkókò yìí gbogbo nǹkan tí olùkọ́ ọmọ Yorùbá ọmọ tó tó jíire ní dáadáa lákòókò yìí ó ṣe ṣe àṣẹ àárín ẹ̀yìn àti ẹ̀kejì yóò ní dàrú àṣẹ elédùnmarè àárín ẹ̀yìn àti elédùnmarè náà kò ní dàrú àṣẹ. Ọ̀yọ́ wà gbòòrò àṣẹ ẹ̀fẹ̀ àṣẹ àwọn iléeṣẹ́ ńláńlá tó wù yín lọ́kọ̀ yóò dé bẹ̀ àṣẹ tiẹ̀ wá bá ti ká ọ́kẹ́ pé bá sì yẹn ọmọ báyìí ọmọ báyìí please àtúntò ara tó màmá àṣẹ wa màmá rí bẹ́ẹ̀ kábí àṣẹ yóò lù bẹ́ẹ̀ yóò ṣe àṣẹ ẹ̀ka àbọ̀ lẹ́kọ̀ọ́ sí kábí sí náà.
bìbò ìdájọ́ òkú òwe. Àbíjà àmúlọ́yọ̀ o, ayé àtọ́gbà àlàwọ̀ ẹ̀jẹ̀ o. Àbíjà àmúlọ́yọ̀ o, ayé àtọ́gbà àlàwọ̀ ẹ̀jẹ̀ o. Wọ́n fẹ́ bá gbogbo ọmọ káàárọ̀ òjòjú tí ń bẹ níbi bá wà yìí, wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀. Bí wọ́n ti bá wa sọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ẹsẹ̀ kábíyèsí bá náà bí. Àṣẹ òrìṣà ẹnu ní òwò àṣẹ òrìṣà. Kábíyèsí olóhùn ti ìlú kúta ìgbàyé ọ̀dàlẹ́ ọ̀fẹ́ ohun tẹ́ fi ń ṣọpọ́n náà láṣẹ ìgbìmọ̀ rẹ̀ nídàrú fún yín o mi dùn gidi gan ni tó bí ọdún mélòó kan báyìí náà tí mo ti máa ń wò lórí fọ́nrán lóríṣiríṣi mọ̀ pé nìkan fẹ́lẹ́ tó fẹ́ràn ilẹ̀ Yorùbá ó ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tí òye lórí ìṣẹ̀ṣe àti àṣà ìpẹ́ lọ́wọ́ yóò di gan ni ẹ̀ṣẹ̀ṣe náà àárín táwọn tó bàjẹ́ o wájú fáìlì tí yóò mọ̀rẹ́ sí àpòyún ilé yóò mọ̀ bí wẹ́rẹ́ nílùú kúta àtàn ọmọ tọwọ́ àlàkóso ẹkú ẹwọ́gbà wa ẹkú àyẹ́sí náà àdúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni ó kí olórí kábíyèsí olóògùn náà ṣeun gidi gan olóyìnbó á ní behind every successful man there must be a woman. Wọ́n ní wọ́n pọ̀ ọ́ dà bẹ́ẹ̀ náà kábíyèsí lóhùn tí gbogbo ẹ̀yin orí adé ọrùn lẹ̀kẹ̀ mo kí gbogbo ẹ̀yin ìjòyè náà ti ìlú Kúta kí gbogbo ẹ̀yin ọmọba wà níjòkó kí gbogbo ọmọ bíbí ìlú Kúta náà tí gbogbo àwọn tájọ kọ́wọ́ rìn wá síbí ilé ní dada yóò ní bàjẹ́ o ẹ̀ṣẹ̀ kìíní lọ́dún téèyàn bá wo bínú mi ṣe dùdó pẹ̀lú ọkọ̀ tí kábíyèsí olóhùn títí ìlú Kúta sọ ẹṣin bá èèyàn bá kẹṣin inú mi kò lè kọsẹ̀.
ẹ ṣe inú mi dùn gan ni láti wá bí ilé mi tí ó bá jẹ́ race to power 2 pẹ̀lú nǹkan tí mo gbọ́ àti gbogbo ọ̀kan wọ́n sọ ó multiply by 100. ẹ ṣe gidi gan ni. ní pàtàkì tá a wá fi wá síbí ilé ni pé a ṣe ń kí àwọn ọlọ́ba mìíràn náà káàkiri láti gbà tí a ti ṣe ayẹyẹ ìwúyè kọjá àti ìráyè máa lọ kiri. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi ìṣù wà lára àwọn ọjọ́ tá a ti fẹ́ máa láti bẹ̀rẹ̀ sí jáde náà láti máa rí pé à ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin ọba aládéládé àti ọrùn lẹ̀kẹ̀. Dúpẹ́ lọ́wọ́ ní gidi gan ni o ìpàtẹ ti kú lórí ilẹ̀ Yorùbá náà pé kó má bàjẹ́ ẹ ṣeun gidi gan ni ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o tí ó bàjẹ́ àní bí o dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni bí tá a fi wá ní pé a fẹ́ rí gbogbo yín kálẹ̀ kí pé àti dé o gẹ́gẹ́ bí kábíyèsí Olówù náà ti sọ wọ́n sowọ́pọ̀ bí ìlú ilẹ̀ Yorùbá yóò sì tò yóò sì tùbà yóò sì túṣẹ́ nǹkan tó wà ní ọkàn tèmi náà nìyẹn. àjọṣe wà nípa olùpẹ̀ gan ni. nǹkan mìíràn lára àwọn kan tí mo tún fẹ́ sọ ó yà mí lẹ́nu àti mo rí Raji Abbas mo rí Laji Abbas mo tún rí Awigbogbo ó yà mí lẹ́nu láti ọjọ́ tí a ti ṣe coronation kó tó di pé a ṣe ayẹyẹ ìwúyè tá a ṣe ní April 5 mo ti mọ Awigbogbo mo ti lọ bí ọdún méjì báyìí nìkan tó jẹ́ kó fẹ́ràn gbogbo nǹkan tó ń ṣe náà ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ ní kíákíá tí wọ́n ní kíá tí wọ́n announce orúkọ mi náà tí wọ́n ní èmi ní Aláàfin tuntun ní Awigbogbo ti bẹ̀rẹ̀ sí gbé oríṣiríṣi nǹkan nípa mi èyí tó jẹ́ ti tèmi èyí tí ò jẹ́ ti tèmi. Pẹ̀lú bí kábíyèsí Olówù ti òkúta náà sísọ náà wọ́n ní àgbà tí ò bínú ni. ọmọ ẹ̀ pọ̀ nípa dárí Ọlọ́run rí mi Ọlọ́run rí ọkàn mi dárí mi. Tí wàhálà tí fẹ́ràn jùlọ ni pé wọ́n padà sí ibi ẹbí rẹ̀. Àti wípé àgbájọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kan ò gbẹ́rù lórí fẹ́ kí òun náà gẹ́gẹ́ bí ara ó máa fi ọ̀rọ̀ rora ẹ̀wù tó bá ti ń sọ ẹ mọ̀ jẹ́ parọ́ fún yín àwọn ní àárín kan kóra mi inú mìíràn mo ní ṣé èmi ni mo wá burú tó báyìí. Ikú bàbá yẹn
bá ti wo fóònù báyìí àwọn ọmọ ti bẹ̀rẹ̀ sí. wọ́n ní ọjọ́ mẹ́ta ni ò lè sùn. tó bẹ́ẹ̀ o wọ́n ní kí ni kò ṣe. ìṣe àmàjọ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí lọkùnrin ìwà rẹ̀ kí ni ipò ràǹgbà rẹ̀. bẹ́ẹ̀ sì ni àwọn kọ̀ọ̀kan náà máa ń pè mí ó ní pé àwọn ọba kan ní àbáwọn kan ní wọ́n sponsor ẹ̀ ó làbúrò mọ́ sponsor yìí ètè mi gan fúnra mi gan mi ò nínú pé àwọn sponsor yìí kí ni àwọn àgbà ní kékeré ó tẹ́bi fẹ́ ni pé bí ilẹ̀ Yorùbá ó ní lọ síwájú. Àwí gbogbo dáríjì ẹ o. Mo dáríjì yín o. Kábíyèsí. Ní àgbà tí ó bí ọmọ yẹn pọ̀ dọ́dọ̀. Mo sì bẹ́ẹ̀ kọ́. Ṣé tẹ̀ bá ẹ̀ ṣe náà? Máa rìn títí wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ lé. Wọ́n gbọ́dọ̀ rántí ẹni tó mọ̀ gbọ́. Àdúrà mi ní fún ẹ̀mọ̀ lọ́rẹ́ ẹ̀mọ̀ kọ́rẹ́ o. Èyí ìgbà ìgbọ́jú lẹ́sẹ̀. Bọ́ọ̀lù kọrin lẹ́sẹ̀ o. Ìtẹ̀lẹ̀ tí wínú atẹ́gùn náà táwọn ti ń gbé kiri. Ó jọ ohun gbàgbé o. Mo ti dédé ẹtì gbọ́. Ṣé kánú mi o? Ẹ ṣe kú jùlọ. Ọ̀rọ̀ mi kò báyìí lọ. Ẹ ṣe gidi gan. Gbogbo ẹ̀yin tẹ́ dìde náà ẹ wá pàdé lédè kó àyẹ̀sí. Ó ní ènìyàn láṣọ yìí ní tí mo fi kóra. Aṣọ yìí ti yín náà ló bàjẹ́ o. Ẹ̀kọ́ kọrin ni ní ọwọ́ apá òkúta orí tẹ́lẹ̀ ẹsẹ̀ òkúta wọ́n ta òkúta ní o. Àlejò lákàwọ́ àbí tó fẹ́ kí kábíyèsí Aláàfin alàgbà kàrí ìbàdẹ́kọ̀ọ́ bàbá wa dé ìṣẹ́jú kan péré bàbá wa. Ìkan nínú àwọn ọmọ ọba Òrùkúta Bàbá wa dé ẹ̀kọ́ adé èèyàn kan tó àṣẹ good news message èèyàn kan good news message bàbá náà bọ̀. Bàbá wa dé tọ́ka ní ẹ̀sà dẹ́kẹ̀ ní àná ẹ̀rọ.
kábíyèsí o kábíyèsí o. wọ́n pàdé lẹ́nu mọ̀ wá bọ̀ wọ́n mọ̀ bí mọ̀ wá bọ̀ ẹ̀sìn pẹ̀ fún ọ. nígbà yìí ọmọọba Ismail Alade láti ilẹ̀ Ìwó ìkan nínú àwọn ọmọọba ilẹ̀ Ìwó wọ́n fà ní kúrú mẹsìlárì ẹjọ́ kan. ẹ̀jọ̀ ṣé bàbá wa lè ti dáná ìfẹ́ ìfẹ́ padà ọ̀ ẹ̀jẹ̀ wo dáná ìfẹ́ padà ọ̀. mo kí kábíyèsí ikú bàbá yèyé ọmọ ikú olùpa ṣé àlùkòlò ṣe láti kábíyèsí. kò sáyé púpọ̀ lẹ́yìn bàbá ìgbẹ́jọ́ kan ni mo fẹ́ sọ lọ́rọ̀ tí mo fẹ́ tó yé gbogbo wa. ojú tí àwa fi ń wò yé ní àyè tẹ́ wà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọn ò rí náà bẹ̀. bàbá wa Aláàfin sọ́mọ̀ keje láti rí yín nínú ìmọ́lẹ̀ Olódùmarè wá tàn sóde ayé tí gbogbo wa fi rí nà. ṣùgbọ́n tó tẹ́ ẹ bá fún wa ní ààyè àwọn bàbá lè wò ó tí ẹ bẹ̀rẹ̀ ẹsẹ̀ tí bàbá mi Olókùn bá sọ torí láti lè wò ó lẹ́yìn ṣàtúnṣe mọ́gàjì 40 láti nílẹ̀ Ìwó 5 péré ní olúwo ṣe 40 àtẹyọ kan wà pẹ̀lú mi níjọba yìí. ṣùgbọ́n tá a bá dé ọ̀dọ̀ yín bàbá a mọ̀ pé àgbà ló tó òun náà ọba ló tó èyí ọba ara ti dẹ́ ìbẹ̀rẹ̀ sínú. mo wá kí bàbá mi tí wọ́n ń gba àlejò lénìí alájọṣepọ̀ làwọn àti bàbá láti ní torí jọ wọn ti jọba lọ́lọ́dúnmáyé sí wa ìgbà oyin ni wọ́n gbé oyin náà làwọn náà wá tẹ̀bàtì láti tí dàsìkò yìí bàbá oyin náà ọlọ́run ní tí ó tán tí wọ́n bá ní bínú sí mi nílùú kúta tí mo wà yìí mo fi gbogbo ẹnu wí pé agbádùn bàbá wa Olókùn kúta. Ìṣọ̀kan àti ìfẹ́ ilẹ̀ Yorùbá náà ń fẹ́ yóò bẹ̀ sí máa ń lọ bẹ́ẹ̀ nìyẹn láti àwọn ìdílé. Ní báyìí, torí àkókò ní àṣẹ bàbá wa Olókùn ti òní kúta. Wọ́n ní kí á fi àyè lẹ̀ kí àwọn èèyàn bá kábíyèsí ya fọ́tò. Bàbá ṣe wọ́n mú sẹ́ni ẹsẹ̀ tí òfin ní